bó bá ń bá yàn sùn lọ́wọ́ lójú oorun yóò mọ dùn mọ́ bó wá fẹ́ ta bó bá wá tó bá wá fẹ́ come tó fẹ́ release ó wá tají ó wá di eri okú ara rẹ̀ mú báyìí ó wá wọn máa pọ wọnú ó máa pọ sínú padà wí pé shit ọmọ fuck up lórí burúkú kíní di tún wá again kí ni gbogbo rọ́bìṣì orí burúkú ìgànnà kí ni gbogbo rọ́bìṣì iná ọmọ ṣé fi kíní ìṣépèlé mi ní iṣẹ́ tí mo lò yìí tún bàjẹ́ wá ayé rẹ̀ ò bàjẹ́ lọ́lẹ̀ lọ sẹ́yìn lọ́ọ̀jà sọ pé kán ta ìwé àìlú fún ọ ní kán ta ìwé àjẹ́ òbàlẹ̀ fún ọ ní kán ta ìpò ọ̀bọ̀ fún ọ kó lọ́nú ilé jó pẹ̀lú dídí atari kan tí ò bá wá rú ẹ lọ́rùn ní jíjó lọ gún kíní mẹ́tẹ̀ẹ̀ta yẹn kó gún mọ́ ọṣẹ Ghana bó bá wá di alalẹ́ bú ọṣẹ yẹn bú ọṣẹ yẹn kó bú ẹ̀ kó tó sùn ipò ọ̀n rìlíìsì lójú oorun ọ̀n di eré okó ara rẹ̀ mú yẹn ó ti sọ́ra rẹ̀ délé rí ibú lójoojúmọ́ blue film wíwò ti ba yé ẹlòmíì jẹ́ eléri ibú yóò wo blue film lálẹ́ òní ó gbé sùn bá dòrú yóò wá come yóò release sáyé nù ìwọ tó ṣe wípé kọrin Jankariwo ni bórin sósì Jankariwo ni bọ́rin sọ́tún Jankariwo ni Ogun Jankariwo tán nínú ọ̀rọ̀ ayé rẹ̀ bá ṣe rí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó tẹ yẹ́sì ní comment section tó ní mo rí bẹ́ẹ̀ ṣe ṣàdúrà sí ní comment section máa fi Ogun Jankariwo yẹn lẹ̀lẹ̀ ẹ tẹ̀ jẹun fún yín mọ́ torí mo ti promise yín láti bẹ̀rẹ̀ wípé 2 in 1 ni ẹ lọ bá mi wá odidi atari kan ẹ wá bá mi lọ fi kó òwú Jankariwo ẹ lọ bá mi yí òwú Jankariwo mọ́ odidi atari yẹn lára ẹ bá mi jó ẹ jó iṣẹ́ yẹn nìkan méjì mẹ́ta lògùn tó bá jẹ́ àpọ̀jù ògùn àgúnmu ni ẹ bá ń rí mọ́lẹ̀ ẹ bá ń jó tẹ bá ti jó ẹ fi fọ́ ẹ̀kọ́ ilé wé mu lẹ́ẹ̀kan ṣoṣo kẹ́ gbé mu ó tún rógun Jankariwo ń gbèsè ayé rẹ̀ mọ́ ẹ ń bọ̀ o iṣẹ́ awọ́rò tó ṣe wípé kò ní lò ju oṣù 6 lọ awọ́rò tẹ́ pé kò sí nǹkan tọ́lọ́run dá tí ò ní expiring date títí ẹ̀ tí awọ́rò bá ti parí iṣẹ́ rẹ̀ tán yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ òkúta ni nǹkan tí ò ń jẹ́ kí wòlíì mi fura tí ò jẹ́ kí babaláwo mi àfáà mi fura nípa awọ́rò ni pé àwọn àjẹsára tí wọ́n ń jẹ àwọn àjẹsínú tó ń jẹ òun ni ò jẹ́ kán fura ìdí nìyẹn awọ́rò ní repercussion so eléyìí kò nílò ju oṣù 6 lọ tẹ́ bá fẹ́ ẹ jẹun wò ní comment section bó bá ṣe pọ̀ sí nọ́mbà mi ò yí padà 090 38 54 25 98 àdúrà yín ó gbà ijó mọ bíjó fún yín àyó mọ báyọ̀ fún yín ẹ̀ ní kàgbákò.